ọ̀fájà yìí tó ń gbóká nílé oníkìjì pàmò fún ti àgbà ẹ tètè má jà sóògùn tó di tí ṣe é ṣe bọ́ bá pàdé lórí fún tọ́wọ́ fún 50,000 gbogbo tó sọ ìyá adájẹ́ gbogbo tí ẹ̀yìn kí ló wá sọ wọ́n di rèé lórí social media wáyé wọ́n ń lára sí òsì lọ́wọ́ farúgbìn ni o wọ́n ń lára sí òsì lọ́wọ́ farúgbìn gbogbo fún ọmọ ìgbẹ́rù àti ẹgbẹ́gbẹ́ ní dákúmẹ́lù àti etí ìdákúmẹ́lù àti ẹgbẹ́gbẹ́ ní bàbá ní gírí gbogbo pátákọ́ para wọn pọ̀ láwọn káńpọ̀sí wọn lórí ẹ wọn tó ẹsẹ̀ wọn tó bàtẹ ẹsẹ̀ òṣìṣẹ́ ṣé òṣìṣẹ́ bọ́ fọwọ́ kó níbi dìbà. Ilé lóko lájò lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Gúúsù Láìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ẹ̀bà tẹ́ láǹfààní láti máa wò kàn ní Gúúsù Láìtì. Àjíjẹ ara yóò máa jẹun, ọlọ́run ní fáìsàn ṣe gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Gúúsù Láìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Gúúsù Láìtì kí ẹ̀yin náà jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò tá a lọ fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Alaikum assalam wa rahmatullahi wa kí lọ ní ìjókòó ní ìjẹ́ fún kò ṣẹranko kò ṣe èèyàn tó wà ní Ìlọrin tó ń pè ní Jackman. Mo fẹ́ fún láwọn kìlọ̀ pé ìwà àrífín ẹ̀ ó ti ń pọ̀jù sí Markaz. Tí bá ń sọ pé Markaz, mo ń sọ̀rọ̀ àwọn tí Ọlọ́run ní kí wọ́n ké yanjú ní Markaz. Kì í ṣe àwọn tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí nìkan ni Markaz. Kódà ó ń bẹ nínú àwọn tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ìjọba pé ọ̀tá Markaz ni wọ́n, ọ̀tá Sheikh Adam ni wọ́n. Allah. Torí gbogbo ẹni tí ó bá ti tako àkọọ́lẹ̀ Sheikh Adam àfáàwà ọ̀tá Ọlọ́run, ọ̀tá Markaz, ọ̀tá Sheikh Adam ni. Allah. Ẹ̀yin tẹ̀sí ń bẹ́ẹ̀ lọ́wọ́ yìí náà, ẹ̀yin náà lẹ́yìn invite Jackman wá láti máa wá dá sọ̀rọ̀ Markaz, láti máa bú àwọn àfáà àtàwọn akẹ́kọ̀ọ́ Markaz. Allah. Ó ti wá tó gbé báyìí. Afẹ́fẹ́ òpin sí. Jackman ti bú ṣé mọ̀ṣúlù rí. Allah. Ó ti bú àlùgbẹ̀mọ́ rí. Ó wá bú Sheikh Dáúdù rí. Allah. Àtàwọn Sheikh Adam, Sheikh Sauban, Adam Abdullah Al-Ilori, Jackman ti bú wọn rí. Allah. Torí kan Jackman náà Markaz, kò kí Markaz, kò sì ní ìbátan pẹ̀lú Markaz. Ẹ̀yin tẹ wá lọ invite ẹ̀ kó máa sẹ́nu wáṣàwáṣà bí ọmọ tí èèyàn ẹ̀kọ́ sáwọn àfáà Markaz ẹ bá sọ wípé kó gbalé ó tó gẹ́. Orí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ mo rí pé ẹ̀yin kan ló ń jíṣẹ́ fún inú yìí sì ń dùn kẹ́yìn láwọn ọmọ ọkọ máa bú àwọn èèyàn. Ìdúró tí ní tẹbá rẹ̀ tó wá pẹ̀yìn ṣàkíyèsí ẹ máa fọlọ́pàá lé káàkiri. Bí mo ṣe sọ fún pé ìfọlọ́pàá lé wa káàkiri kò dá wa lákè òdodo, kò dẹ́rù bàbá. Torí pé ń dáa máa bẹ̀rù ajá sí pé tí ń bẹ̀rù Ọlọ́run, ọ̀tá Ọlọ́run lẹ́yìn yìí. Ẹ̀rù ìgbà tọ́rọ̀ gánú sí kò gánú sí tó ṣẹlẹ̀. Jackman yìí personalize ọ̀rọ̀ yẹn. Ìbí ṣe Suleiman Faruq Oníkìjìrá. Adamallahu hayatahu. Abdulrahman Bello tó pààrẹ ní Ìlọrin yìí. Gbogbo àṣàmọ̀ wọn ń da lórí ṣe Suleiman Faruq Oníkìjìrá. Allah hayatahu. Mo sọ fún yín pé ajá tẹ túlẹ̀ yìí. Tẹ́ ẹ̀ bá tètè mú so ìjàmbá o. Ẹ̀sọ̀ fájà yìí tó ń gbóká. Tó ń gbóká. Ẹ kìlọ̀ fájà yìí tó ń gbóká. Tó ń gbóká. Nílé Oníkìjì pàmò fún ti àgbà ẹ tètè má jáso kó tó di ìjà wa. Kìlọ̀ fájà yìí tó ń gbóká. Nílé Oníkìjì pàmò fún ti àgbà ẹ tètè má jáso kó tó di ìjà wa. Kí ni ṣé ìṣẹ̀lẹ̀ bọ́ọ̀ sọ tẹ́ ń dé káàkiri? Allah. Ìgbà tọ́wọ́ yìí ti gúnlẹ̀ tó yẹ kẹ́ jáde gbogbo yẹn jáde.
ni mo máa ń sọ wípé alábòsí àti àbáyéláyé jẹ́ ló pọ̀ jù nínú yín. Tí ò bá sí àwọn ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin mufti ìlú Ìlọrin ẹ̀rọ àdáwọn àti mùdúrú Markaz, irú àwọn ọ̀bẹ́ ìsọ́nsì ẹ̀rí wì. Ṣùgbọ́n gbogbo tó bá ti bá mùdúrú jà ó ti dọ̀ta tí torí pé Ọlọ́run ò bú wọ́bù làákàyè. Àṣetáni ọmọ àṣetáni ni wàláhì súnmọ́ billahi al-azim kí ṣe ẹsẹ̀ mọ́kànlú sọ nígbọ́tọ̀ wọ́n ti ní ẹni kò jáde àbùlàkí mọ̀ wọ́n sọ mọ́ jáde. Allah. A sì pé ṣé òṣèlú Faruk ṣàkíyèsí bàbá yìí sì yí padà lẹ́ẹ̀kan náà tẹ́ bá fi mọ̀ wípé ìmísí Ọlọ́run bọ́lá ṣé òṣèlú Faruk. Adamallahu hayatahu. Gbogbo ọkọ̀ mo fi gbogbo ẹni mo fi mo mú Ọlọ́run ṣé òṣèlú Faruk pẹ̀lú àwọn ọ̀kan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹwọ ìwà bàbá yẹn lánàá ẹwọ ṣé òṣèlú Faruk lẹ́yìn ẹni pé tẹ́ríkíà ó ń gbé báyìí ní wọn lẹ́fìmọ̀ pé èyí súnfì lẹ́nìí. Ṣé òṣèlú Faruk sọ wípé èyí wọ́n ti sún ẹ̀rí náà tí a bá lè ti pẹ̀lú sákèésí tó ti ṣe tafẹ́ èyí tó kúrò ní gbogbo ṣe rárá àfikẹ́ tó yìí tí ò bá já sí pé nǹkan mí bẹ ní ọkùnrin ìkíyèsí ó dọ̀hùn tí ìkọ́ ló bá síbẹ̀ ṣé òṣèlú náà ti wá di àwòkọ́ṣe fún gbogbo Markaz ògbó ṣé òṣèlú náà kìí ṣògbó Markaz nìkan kìí ṣògbó Ìlọrin nìkan ògbó àgbáyé ní ṣé òṣèlú náà àwọn ọmọ Markaz rán fún ṣé òṣèlú náà sọ wípé ẹni bá fẹ́ lówó àti kó wọ́n kọ̀ ìsọ́nà tó bá lówó tán kó wọ́n kọ̀ ìsọ́nà ní ìta ẹ̀rọ ti so ṣé òṣèlú náà sọ pé owó káwá ojú màálù mẹ́rìndínlógún obì àbàtà mẹ́rìndínlógún kíkẹ́ àwọn àtàrí mẹ́rìndínlógún bàbá ìwà ìjáde lè nígbà tó rí àwọn èèyàn gbogbo ń dasọ yìí ẹni ló gbé wa bẹ́ẹ̀ sì ni ẹni ló gbé ṣé òṣèlú Faruk lóòótọ́ àwọn náà ṣe mọ̀ pẹ̀lú ló gbé wọn ni torí pé kóòtù tí mo lọ láìpẹ́ yìí bàbá kan sọ̀rọ̀ ṣé òṣèlú Faruk wa ó jẹ́ ká mọ̀ pé àṣẹ òṣèlú Faruk mufti Ìlọrin àwọn ó dàbẹ́ pé ní ìrà gbé kíláàsì méjì ni wọ́n ní Markaz pẹ̀lú ṣé òṣèlú Faruk. Ẹni sọ fún ẹgbẹ́ láti inú ọgbà ni ṣé òṣèlú Faruk ti di wòlíì Ọlọ́run. Nítorí pé àdó àtàwọn rẹ̀ ò pọ̀ tí a bá sì lè fún wọn tó bá ṣe òṣèlú Faruk dára ẹ̀rí pé ìbísí Ọlọ́run bẹ lára wọn. Gbogbo àwọn àfáàlú wájú wípé láti ilẹ̀ ni wọ́n ti dín nínú àdó àti ààwẹ̀ èyí tó padà sọ yìí ìgbóhùn tí a bá sọ wípé ẹ̀ṣẹ̀ báyìí ṣe báyìí ṣé òṣèlú Faruk kò sí nínú àwọn àfáà tí wọ́n ká pàtì èèyàn mọ́ lọ́wọ́ rí. Olóògbé ojú ojú sísè ojú bàálù ṣẹṣin ìdíkà ṣẹṣin ìgbé tọ́ka lè yìí ní màrí mẹ́tì mẹ́ èyí ní ṣẹ̀dá àdíkà mọ́lù mẹ́ àti wọ́n máa lè torí kama jájá torí mọ̀ sùn ní ìjájá ìwọ́n tó sọ fáyé pé ọmọ yahoo kò ní wọn mọ́ ẹgbà ṣáàfà tẹ̀lé rẹ̀ o ní bàbá tó ṣe tọ́ka sí láfa bàbá tó ní sẹ́ọ̀sù lè náà wà nínú àwọn tí wọ́n dé ti ṣe Adam tí Markaz fi dá tó dà yìí. Nípa ṣé òṣèlú náà lẹ́yìn Sheikh Adam ní Markaz kò kéré àwọn tẹ́yìn jíjẹ́ fún lèrí pẹ̀lú tó ń gbọ́ bá kẹrì sọ́lọ́run kò tó lówó ó fún wọn mọ́tò wọn gbà ó fún wọn lówó wọn gbà alátẹnujẹ gbogbo ní pátápátá ọ̀rọ̀ ìjọ wá délẹ̀ ẹwà fẹ́ ohun tí bàbá ti sọ tẹ́yìn wá jáde wípé bàtẹ́ nígbà wọn ni òpò ní orí aláìmọ̀kùnrin tó wọ́n jáde ìyẹn jákèmárì ó ní ọ̀rọ̀ tí ṣé òṣèlú Faruk jáde tí wọ́n sọ pé kò yẹ kí wọ́n sọ bẹ́ẹ̀ kó kú fi ọ̀rọ̀ ilẹ̀ bẹ́ẹ̀ ṣẹ́ni pé kó ní làkàyè sórí gbogbo ni wọ́n jáde bẹ́ẹ̀ tún lẹ̀ ṣe èyí tí ṣé òṣèlú náà sọ ìgbẹ́gbẹ́gbẹ́ ló túmọ̀ ìpè ẹni Ọlọ́run ni wọ́n. Lọ sọ́dọ̀ àwọn àfáà tó ń jíṣẹ́ fún ní kó ṣàlàyé tó ń pè ní asùlùkù fún ẹ lójú ọ̀nà Súfí asùlùk ní kó ṣàlàyé fún ẹ tó bá ṣàlàyé fún ẹ wà ní pé ṣé òṣèlú náà ẹni tó sọ yìí wọ́n ti dẹni tẹ́wọ́gbà wájú Ọlọ́run. Èyí tẹ́ ìwé ọba mi èrò pẹ̀lú ẹ̀tọ́ jáde tó sọ
Al-Qur'an ní inú ọ̀tọ̀ bá tú abálùgbòjò. إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة. Ọlọ́run ní gbígba ìtúbá tẹ̀lé Ọlọ́run ó ń bá fún gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ àbí tí wọ́n ṣèṣe kan nígbà ìmọ̀ràn. ثم يتوبون من قريب. Nígbà tí ìmọ̀ ọdún bá wọn tọ́jú bá ojú ọ̀rẹ́ bá wọn kò yẹ káwọn sọ̀rọ̀ báyìí wọ́n sì jáde wọ́n túbá. فأولئك يتوب الله عليهم. Irú iṣẹ́ òsì lè máa lọ lọ́wọ́ máa gba tútúbá lọ́wọ́ wọn èyí tí wọ́n sọ ìwà láì wọ́n tútúbá wájú Ọlọ́run. كان الله عليما حكيما. Àjọ́wátẹ̀lé وليست التوبة ìgbà tútúbá yìí. Naam. للذين يعملون السيئات Ìgbà tútúbá ìmọ̀ Ọlọ́run kò sí fáwọn tí wọ́n wù adí. حتى إذا حضر أحدهم الموت Ó wù adí àti títí kú fi dé wa. قال إني تبت Nígbà tó wá ń pọ̀ الآن. ká kúrú wá sọ́wọ́ Ọlọ́run foríjì mi foríjì mi foríjì mi. ولا الذين يموتون وهم كفار Ìgbà tútúbá ìmọ̀ Ọlọ́run kò sí fáwọn tó yẹ sí pé wọ́n kú ní kèfèrí. أولئك أعتدنا لهم عذابا أليما. Ọlọ́run láti pèsè ìyà ẹlẹ́tẹ̀ẹ́lé láti pèsè ẹlẹ́fọ̀n Jackman jẹ́ ń dojú lórí kankan. Nínú ẹni tó sọ gbogbo nítorí tí òṣùlù mọ́ sọ yìí àtẹni tí bàbá ẹ kú tó sì gbọ́sẹ̀ ní ogún gbogbo àwọn àbúrò ẹ̀ tí ò jẹ́ kó tọ́ sí wọn ta lọ̀tà Ọlọ́run. الله. Àgbà ni inna alladhina ya'kuluna amwala al-yatama zulman innama ya'kuluna fi butunihim naran wa sayaslawna sa'ira. الله. Àgbà ni dájúdájú àwọn tí wọ́n ń jẹ owó àwọn ọmọ òrukàn nígbàbòsí owó àwọn ọmọ òrukàn lẹ́nu yìí jẹ́ nígbàbòsí ظلما. kò sì jẹ́ kí owó wọn tọ́ gbogbo tó tọ́ sí wọn kò jẹ́ kó dọ́dọ̀ wọn títí lè ní gbogbo tó ti bàbọ̀ gbogbo ayé ni wọ́n ṣe wá sí torí pé kí ni torí pàrọ̀ ẹ̀gbẹ́ kò sí pẹ̀lú ẹ̀. الله. إنما يأكلون في بطونهم kò sí tó ń نارا. jẹ oúnjẹ àwọn àbúrò rẹ̀ kò sí tó ń jẹ iná ló ń jẹ kó lè bàbá ló ń jẹ ìwọ́n náà ojú ẹ̀ sílẹ̀ gbé àfáàmọ́ الله. sójú àfáàmọ́ bàlá ákùnrin fi lè lò tẹ̀kì ẹwọ́ bá rí ṣé lè ju àfáàmọ́ mo ń sọ fún bó ti ń lọ yìí sóòlù ákìdà wàláhì súnmọ́gbìlá ìyàwó ìwọ olóòlò torí pé wọn ò dá àfáàmọ́ الله. ìwọ́n tó ìmọ̀ṣẹ́ ìtàgbìlà àdàbí tó ìbúṣẹ́ ìtàgbìlà àdàbí ìwọ́n tó ìmọ̀ṣẹ́ kàmọ́lì díìn tó ìbúṣẹ́ kàmọ́lì díìn ohun ìmọ̀ṣẹ́ wà pọ̀ kági òbúṣẹ́ wà pọ̀ kági ohun ìmọ̀ṣẹ́ ìmọ̀ṣẹ́ ramadan jìbìrì alamẹ́rẹ́ àlùkètù yí ogun wọn ohun màlìjànúwárí ogun wọn ṣé wà ní ọjà ṣe ìṣèlú balùkù ní kíkìlá wọn. الله. ọ̀tá ọlọ́run alátẹnujẹ. لو كان بالكلب ما نجات للعقبوا بكلب الدين إجلالا للعقبوا بكلب الدين إجلالا إن الوسيق يحب الكلب أكلته لأن كلب يسمى صيدك مالا لأن كلب يسمى صيدك مالا. Ìwọ́n tó sọ pé Mùsùlùmí lè dájá. Ìwọ́n tó sọ pé àwọn ọmọ yàwó yàwó wọn ni wọ́n náà. Tó dá sí pé àtẹnujẹ tí ó gẹ́gẹ́ mi ń bá kàkiri. Ó pàdé ṣẹ́wọ̀n wa àgbẹ̀mọ́rì lóde lápòtò ọjà nílọ nílẹ̀. Ìyá kan ló kú. Nígbà tó wọ́n dúró fún náà, Jackman wọ́n gbé síwá sí. Àgbẹ̀mọ́rì ọwọ́ àkàlẹ̀. Ní àwọn àpá tó ń bú náà fáwọn ọmọdé sí. Kẹ́lẹ̀ bọ̀ ohun tó ń fẹ́ jẹ́ agbára tó ń bá ní ohun tó fẹ́ jẹun ẹni tó máa rí tó máa pè é ẹni tó bí sí ọ̀ká mìíràn àbí tó bí sí bàbá wa kàbọ́dì di ara rẹ̀ rí tó sì wọ́n Pasuma tó ń yí Òṣùpá sí àfáàlélé àwọn olórin àwọn ọlọ́mọ yìí àwọn ẹni ọlọ́run kan kò yẹ ogun ọ̀yìn alágbérí àwọn olórin èrí wọn ìwọ́n ni wá yìí wọn kí lè wá owó lè wá ó padà ìgbòho níbi ẹgbẹ́gbẹ́ lábò tó gbà nígbà tó ń dúró kọ̀dọ̀ fún àlìjẹmọ́rí fún ní 20,000 naira ó parí wáàsí
ó láwọn kọ́ mọ́sálásí kan nìkan mọ́sálásí tí ò sí ibi kankan ó gbówó mọ́sálásí Allah. ẹwọ́ nígbà tó bá wá tó máa pọ̀ sí bílíọ̀ rẹ̀ àti ibi tí gọmọ ti polówó tó ti ṣàdúrà fún gọmọ tó ní gọmọ dáadáa àti tó ń gba owó mọ́sálásí wọ́n ẹ̀bí tiẹ̀ kó ń bẹ̀ kò fẹ́ káwọn ọ̀gá orí òun pé òun ní gọmọ Allah. alátẹnudẹ ni èyí tó fẹ́ jẹ ló ń wá ẹkìlọ̀ fájà ẹ̀yìn tó ń gbóká báwo ní kí jìpáàmù fún ti àgbà ẹ tètè má jáso kó tó di ìjà wa. Ẹkìlọ̀ fájà ẹ̀yìn tó ń gbóká ilé oníkíjì pàmò fún ti gbogbo ní àtàwọn ẹgbẹ́ fún kí lọ́wọ́ jáso kó tó di ìjà wa. èyí tó gbé lọ́jọ́ sí kí ló bá dé. nílé àwọn àdàbí àjà òfo ajá omi yẹyẹ àjà ìsọ̀rọ̀. Ẹkìlọ̀ fájà ẹ̀yìn tó ń gbóká nílé oníkíjì pàmò fún ti mufti àgbà mufti àgbà ní wọ́n àti ìṣòro kan lójú ìgbà tó di ìjà wa. ajá tí yóò lóró kan nínú èyí ọkọ̀ ìgbé ní gbogbo ẹgbẹ́ wà àwọn olóògbé ò sí ní ayé ti bọ̀ gbogbo gbé lásán ni alátẹnudẹ gbogbo ẹgbẹ́ wà ajá tí yóò lóró kan nínú èyí àgbékú ni tajá àgbòmọ̀ yẹn ajá alátẹnudẹ àláìmọ́ra. Ẹkìlọ̀ fájà ẹ̀yìn tó ń gbóká nílé oníkíjì pàmò fún ti àgbà ẹ tètè má jáso kó tó di tí ìjà iṣẹ́ ìṣẹ́ bàbá mi máa ń pàdé lóko sí tọ́wọ́ fún 50,000 gbogbo tó sọ ìyá adájẹ́ gbogbo tí ẹ̀yìn kò sí wà sí tó ń tọ́lọ́ wọ́n wá sọ wípé ìwà àfáà tó ń sọ pé wọ́n lọ wá ojú màálù mẹ́rìndínlógún ojú kìnnìkan mẹ́rìndínlógún tó yẹ ká àfáà sọ bẹ́ẹ̀ ìdí ọ̀la ń bẹ́ẹ̀ lórí jaguman ṣó yẹ kí àfúnṣe ẹni tó pè ẹni tẹ́ pè láàfáà ṣó yẹ kó jókòó tó gbọ́ àbúrò ẹ̀ kó má jẹ́ kó dọ́dọ̀ wọn. pẹ̀lú gbogbo tó lọ sọ nípa jíjẹ títẹ ẹ̀tọ́ ọmọ orúkọ mọ́lẹ̀ kó lè mọ̀ pé ìbẹ̀rù ọlọ́run jìnà sẹ́yìn pátápátá ẹ̀ẹ́dí ramadan ló sì ẹ̀ẹ́dí bẹ̀rẹ̀ wá sí dátidátí wàgẹ́rù tẹ̀kíwò yàmùrún nasa bí tòkọ́ tọ̀bíbù nìdáàrí tọ̀bíbù mọ̀rúdù tọ̀bíbù nìdáàrí wà tọ̀bíbù mọ̀rúdù wàgẹ́rù tẹ̀kíwò ìwọ́n tí ò sí bẹ̀rù ọlọ́run lára gbogbo kàrá ìrè pátápátá ló pèsè ẹ̀ lára ìwọ́n kan náà ló lè rú ìwọ́n kan náà ló tẹ owó mọ́lẹ̀ ìwọ́n kan náà ló tẹ gbólógún mọ́lẹ̀ tí wọ́n fún ní ṣẹ́ẹ̀kì wípé owó yìí ìwọ àtàwọn àbúrò ẹ̀ ó sì tẹ́mọ́lẹ̀ ní ọ̀nìkan yóò wọlé ẹsẹ̀ wọn fún ẹ̀ gbàgbọ́n tẹ̀kí ìnìyàn tí ó sí bẹ̀rù rẹ̀ yá àwọn ọmọ náà sàbẹ̀ tó bọ̀ ògbẹ́nígbà ìwọ̀n àdọ̀rọ̀ náà tàbí ìbò mi báyìí wọ́n tàbí ìrìnà ìlú dókítà rẹ̀ ti bẹ́ẹ̀ tìtì rẹ̀gọ́lọ́sìkì rẹ̀gọ́lọ́sìkì ṣé ó sì lè mọ́ fàánù kò ní kìtìbá ẹ̀wọ̀n tó tí wọ́n ti sọ̀rọ̀ tẹ́kí àwọn ajọ́ ọwọ́ jáde lónìí àwọn ni ọ̀rọ̀ táwọn sọ ìgbà ìmọ̀ ni aláìmọ̀ kan jẹ́ tó ìwọ̀n kankan wá jáde ní ọ̀rọ̀ yẹn o kódà kí ṣé òṣèlú mọ́ sọ̀rọ̀ yìí wọn ò ní tẹ́tí mọ́ kí ṣé òṣèlú mọ́ wí rárá torí pé iṣẹ́ tí wọ́n lọ ló ń jẹ́ wọ́n rọ̀ tó sọ́lá náà ìwọ̀n tí òṣèlú náà wọ́n tó sọ́lá ìwọ̀n ni tó wù wá bí sí bàbá rẹ̀ ìwọ̀n lẹ́kọ̀ọ́ sí bàbá rẹ̀ ìwọ̀n ọmọ ọdún sí bàbá rẹ̀ tó wá ká bàbá ẹ̀ lẹ́nu débi pé ó wá kọ́ gbogbo àtòun sí ni kọ́sílẹ̀ látọ̀dún náà wá ní ẹ̀mí náà ìbẹ̀rẹ̀ náà wà lọ́dọ̀ mi náà. ṣètò níyà rẹ̀ burú sí ni ṣètò níyà rẹ̀ lé sí ni ṣáà méjì ló wà fún ra wọn láyé àti láyé. wọ́n wá fún ọlọ́run láti kí á mọ̀ wọ́n wá fún ọlọ́run láti kí á mọ̀ láì dára yìí tẹ́fẹ́ ní ṣé òṣèlú náà fàdúkù ló fi wọ́n gbọ́ ọ̀rọ̀ pátápátá ló fi mọ́ lọ́dọ̀ ọlọ́run ló fi nígbò lọ́dọ̀ ọlọ́run ló fi ju babalágbé lọ fáfà. ẹ̀bẹ̀ sọ fún ìyàwó tẹ ránṣẹ́ ẹgbẹ́ ìdèdè bó fẹ́ lè ṣe kìlọ̀ ní kò ábù lórí bàìtàn tó wà gbọ̀ngàn ní ẹ̀yẹ́ tí lọ kó àwọn ọlọ́pàá yìí wá owó tó ẹgbẹ́ pípa àwọn orúkọ àwọn ọmọ tó lówó ẹ̀pẹ́ fún wọn òun lè fi wá bẹ́ẹ̀ sí wọn káàkiri òun lè rán ní ọlọ́pàá gbogbo ìtẹ́lẹ̀ obìnrin dá sí tó gbogbo àwọn òwà bútẹ́ ìwúrì tẹ́ ìfẹ́kẹ́rì tó sọ̀rọ̀ ẹ máa gbọ́ ọlọ́pàá àhàlẹ̀mọ̀ ṣùgbọ́n èyí lè dá ọmọ sẹ́ni social media ẹwọ ìgbà tí ọ̀rọ̀ gani sí kò gani sí ẹwọ ọ̀rọ̀ ọmọ tó tó pààyàn yìí tí jákúmánì ti kọlu sí ìpínlẹ̀ Ìbàdàn àti ọmọ ọ̀dẹ̀ ọmọ alábòsí tó máa ń ṣe láti tó máa ń gbé láàrin sórí bí kòkó àṣẹ jẹ
tó dàbọ̀ ọjọ́ ìkọ́ máa sọ̀rọ̀ wa ọ̀rọ̀ lọ́rin sí ọ̀rọ̀ lórí èyí tó ń ṣẹlẹ̀ kí ló ń sọ sí ọ̀rọ̀ mọ́ríkàsì ẹni tí ìṣe mọ́ríkàsì wọ́n sì jáwọ́ àárín wọ́n sì gbogbo àfà àwọn kan náà òun kọ́ lè máa dókítà àwọn tí wọ́n rán ní máa dókítà ọlọ́rọ̀ burúkú ọ̀rọ̀ tẹ́gbẹ́ wọn gbẹ́dà yìí ẹ̀gbẹ́ àti ṣùgbọ́n ojúná níbi ọ̀rọ̀ burúkú àwọn ọmọ wà nílẹ̀ àwọn ọ̀rọ̀ burúkú tẹ́ ti gbó ó wà lákọ́lẹ̀ bọ́ọ̀bù kan gbére méjì tí wọ́n bẹ̀rẹ̀ fún ìbáríkà yìí bọ́ọ̀bù márùn-ún sì kúnlẹ̀ bọ́ọ̀bù mẹ́fà ní ọlọ́run tí ò bá lọ dákẹ́ wọn wọn ló sọ nípa ṣe ìṣòro lọ́dún yìí ara ohun tó sọ ní jẹ ní ẹni àbùkù lọ́run náà nìyẹn nílé kí lọ́run gbọmọ yín lọ́wọ́ wọ́n gbèjẹ́ bàjẹ́ nínú Ìlọrin ẹ kìlọ̀ fájà tó ń gbóká ó gbó títí nílé oníkíjì pa mo fi ti àgbà ẹ tètè máa já so kó tó di ìjà wá. Kìlọ̀ fájà yìí tó ń gbóká nílé oníkíjì pa mo fi ti àgbà ẹ tètè máa já so kó tó di ìjà wá. èyí tó gbé lọ́jọ́ sí kí ló bá dé nílé àwọn àdàbí ajá òfo ajá olùyẹyẹ ajá ìsọnù. Kìlọ̀ fájà yìí tó ń gbóká nílé oníkíjì pa mo fi mọ́kìdíyà ẹ̀yẹ lọ́gbọ̀n àjà so kó tó di ìjà wá. ajá tí èlérò kan nínú eyín àgbókù ní tajá ayè mọ̀ yẹn àgbókù ní tajá ayè mọ̀ yẹn ajá alátẹnujẹ aláìmọ̀ra. Kìlọ̀ fájà yìí tó ń gbóká nílé oníkíjì pa mo fi ti àgbà ẹ tètè má jà so kó tó di ìjà náà kí ló wá sọ wọ́n di rèé lórí social media báyìí wọ́n ń lára sí òsì lọ́wọ́ farúgbìn ni o wọ́n ń lára sí òsì lọ́wọ́ farúgbìn gbọ́dọ̀ fún ọmọ ìgbẹ́ àti ẹgbẹ́ ní dákúmẹ́lù àti etí ìdákúmẹ́lù àti ẹgbẹ́ ní bàbá ní gírí gbogbo pátákọ́ para wọn pọ̀ láwọn káńpọ̀sì wọn lórí ẹ wọn ò tó ẹsẹ̀ wọn ò tó bàtẹ ẹsẹ̀ òṣìṣẹ́ ṣé òsì lọ́wọ́ farúgbìn nígbà tó ṣe bàtà fún bàtà òṣìṣẹ́ òsì lọ́wọ́ farúgbìn nígbà apapọ̀ wọn ò tó kí wọ́n wọ́n lára kí ló dé tí lára yìí pọ̀ tó yìí kí ló dé tí jà yìí pọ̀ tó yìí kí ló dé tí èébú yìí pọ̀ tó yìí tí wọ́n dájú kọ́ tí wọ́n dájú ẹ̀kọ́ tí ó sì lọ́ farò ẹ pàdé lọ́la pẹ̀lú ìbú ọlọ́wà kúrúkọ́ rẹ̀ hàrà wọ́n sọ fún un láàrin wàlákùnrin náà láàdá fún un rahim.